lẹ́yìn tí ikú gbajúgbajà òṣèré tíátà lẹ́wà ní tó ti lé ní oṣù bíi 5 ìyẹn Murphy Àfọlábí tó sì dàbí pé àwọn èèyàn ti ń bá ìgbésí ayé wọn lọ, kódà tí kò fẹ́ẹ̀ sí òṣèré tíátà tó rántí ẹ̀ mọ́, tí fídíò ibi tí koríko tó ti bo ibi tí wọ́n sìnkú ẹ̀ sí lágbègbè Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó tó lu síta láìpẹ́ yìí níṣẹ́ mà ní Kẹ́mi Àfọlábí tóun náà jẹ́ gbajúgbajà òṣèré tíátà obìnrin inú mà sọ̀rọ̀ tó ṣe ìrántí Murphy Àfọlábí tó sì tú àṣírí ńlá nípa àjọṣepọ̀ tó wà láàrin àwọn méjèèjì. bẹ́ẹ̀ bá gbọ́ Murphy Àfọlábí tó gbọ́ Kẹ́mi Àfọlábí, olúwa rẹ̀ yóò rò wípé ọmọ ẹbí kan náà ni wọ́n ta ìgbéyà tẹ̀gbẹ́tàbúrò ni wọ́n. ṣùgbọ́n Kẹ́mi Àfọlábí mà ti tú àṣírí èdè tí àárín wọn àti Murphy Àfọlábí bó ṣe gún régé ńgbà ayé wọn táwọn èèyàn sì rò pé ọmọ ìyá ni àwọn méjèèjì. nínú ọ̀rọ̀ tó lọ kọ sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀, Kẹ́mi Àfọlábí jẹ́ kó dé mọ̀ pé òun àti Murphy Àfọlábí àwọn kì í ṣe ọmọ ìyá àbọn bàbá o, bẹ́ẹ̀ làwọn kò tán rárá, kódà ó láwọn kì í ṣe ọmọ ìpínlẹ̀ kan náà, ṣùgbọ́n tó ní burúkú àwọn ṣe papọ̀ táwọn jọ ń jẹ Àfọlábí ó jẹ́ káwọn súnmọ́ ara wọn tó sì jẹ́ pé ìfẹ́ àìṣetán ìlú máa wà láàrin àwọn méjèèjì. ó ní nígbà tí Murphy Àfọlábí wà láyé, ó ní bí ọmọ ìyá ló ṣe mọ́ òun, ó ní gbogbo nǹkan tó lè mú ìgbéga bóun ìní Murphy Àfọlábí máa ń wà. ó ní àṣírí táwọn èèyàn mọ̀ ní pé orúkọ táwọn máa ń pera wọn ni ọmọ bàbá mi. ó ní bí Murphy Àfọlábí bá fẹ́ pè òun yóò ní ọmọ bàbá mi, bóun náà bá fẹ́ pè òun yóò ní ọmọ bàbá mi, nítorí pé orúkọ Àfọlábí táwọn jẹ́ papọ̀. Kẹ́mi Àfọlábí wá ní lásìkò tóun ń ṣàìsàn tí àìsàn náà tó jẹ́ àìsàn tó máa já sí ikú, ìrìn àìsàn tí ò gbóògùn, ó ní níṣe ni Murphy Àfọlábí pé òun tó bá òun sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó pẹ̀sù sóhun nínú tó sì ní òun ò lè gbàgbé ọ̀rọ̀ orí lọ́jọ́ náà. ó ní bó ti ẹ̀jẹ̀ pé ó hàn nínú Murphy Àfọlábí pé ọkàn ẹ̀ inú ọ̀dọ̀ ọkàn ò balẹ̀, ẹ̀rù ń bà á, ṣùgbọ́n tó ló bẹ̀rẹ̀ sí ni máa wàásù fóun pé kò síkú kan lójú òun. ó ní òun wàá mọ̀ pé irú Murphy Àfọlábí tó ń wàásù fóun ebi kò síkú lójú òun kóun mọ́kànlẹ̀, àṣé ikú ti ń súnmọ́lé fún ọlọ́jọ́ tí ń kanlẹ̀kùn. Kẹ́mi Àfọlábí ní òun sì ń pàdánù òkú ẹ̀ nítorí pé ìgbà tí Murphy Àfọlábí náà kó nínú ayé òun ó ló pọ̀ púpọ̀. ó ní ọ̀pọ̀ ọgbà ẹni ó máa wáyìn òun wo gbogbo nǹkan tó bá sì ń da òun láàmú ló máa ń bò òun yanjú. ó lóun pàdánù òkú ẹ̀ púpọ̀, ó lóun ti mọ àárò ẹ̀ ń sọ òun ìyẹn tó lóun bò ń pè ní mèsì, tóbìnrin náà sì tó ń dárò tó fẹ́ máa sọ̀kú lórí ẹ̀rọ ayélujára. níṣẹ́ làwọn èèyàn rẹ̀ lẹ́kún kí wọ́n ní kó gba kádàrá tí wọ́n ní kò sí ní téèyàn lè ṣe nítorí pé àwáyé ikú kan ò sí, gbogbo aládàgbàdà kú, gbogbo àlá sì lọ lọ́jọ́ kan.